lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run pátápátá ilé Ọlọ́run la wà yìí àyín lè máa ṣàdúrà fún yín ọ ṣàdúrà fún gbogbo yín nínú Lailatul Qadr bẹ́ẹ̀ ni olùfẹ́ Ọlọ́run pátápátá ẹgbẹ́ ẹ̀yin tẹ́jẹ́ fáìsì pátápátá lóbìnrin yín lọ́kùnrin yín Ọlọ́run kó san gbogbo ilẹ̀ san dáadáa Ọlọ́run kó san ilẹ̀ san dáadáa Ọlọ́run jẹ́ fi sílẹ̀ tí ó jèrè Ọlọ́run jẹ́ eré jẹ́ ní ayé àti ọwọ́ àlèkè ọlá èyí náà wà ní Ọlọ́run àgbákọ̀ọ́lá nàbí wà Muhammad àgbákọ̀ọ́lá mẹ́rin Ọlọ́run èyí tí mi parí ẹgbẹ́ kẹwàá dákun sẹ́rí ọ̀rọ̀ Islam wọ́n yàtọ̀ fún gbogbo ọ̀rọ̀ tẹ́sí ìyẹn bá ti fẹ́ dàpọ̀ mọ́ tẹranko tọrọ ẹ̀sìn wá fẹ́ dàbí àwọn olórin èèyàn yọwọ́ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ ṣe sùúrù wọ ìtẹ́ẹ̀fẹ́ Ọlọ́run lára wa gbogbo tí ó kálukú bá gbọ́ ẹjọ́ tó èébú àbọ̀rọ̀ tí èèyàn tó bá sọ kó ní sọ̀wọ́ kálẹ̀ bí ara yìí torí ẹ̀yìn kó bí wa débẹ̀ tí ìbọn wa sọ̀wọ́ kálẹ̀ bí omi tó dà sára ní sórí máa dó lára ní àmá bí ẹ̀dá omi àtẹ̀jẹ̀ tí ń wọ́n tí kan bá tẹ̀lé ara yúpo náà ẹ̀ṣọ́ yìí tán ẹ̀sẹ̀ yìí tán ìrọ̀ ìmọ̀ ẹ̀rọ tó ti wáyé kọjá ní òkú àmọ́ ìtìlá tó bẹ̀rẹ̀ tuntun mí lọ́sàn yìí ẹ̀fọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́ torí ohun jọ́ tẹ̀lé bá tún wọ́n mọ̀ tí ó sì sí oníjọ́lọ́ ọgbọ́ fèsì má ẹ̀lẹ̀ sóró gbogbo èyí tó kálùkù ṣe ọlọ́wọ́ sanilẹ́sàn dáadáa gbogbo tó bá dàbí pé ọ̀yẹ̀ ní ṣe bẹ́ẹ̀ níbi ìfẹ́ sọ láti dáadé ní pé kò sábàápò tí yẹ kó mẹ́ wọ́n rò wípé lẹ́lò ní wọ́n rọ̀ ọlọ́mọ rẹ̀ àmọ́ kò lè jẹ́ ti nítorí ẹ̀wọ̀ èpè májẹ̀mọ́ Ọlọ́run ní pé láyẹ̀ sí ibi sọ́ọ̀sì ní ilá àkàsá ọba pé pè àbí kéèyàn ó ṣàgbákò fún ìmú ìyàkiri ìbú ni gbogbo ajájágún torí ìsìlámù yẹwó sórí ìbú ni wọ́n tó fi gbàdìjẹ́ náà ni ṣe náà ṣe tẹ́lẹ̀ àfẹ́sì ní pé àlẹ́tì yẹ nínú ìwó ojúwákẹ́wó ìsìlámù Ọlọ́run ti lọ́dá mo fi gbàdìjẹ́ náà fún gbogbo yẹ bá fara kílẹ̀ Ọlọ́run fi ṣe dáadáa fún ká wà ní bí ó kó kọ tí iná parẹ́ àyíká wà yìí fíìsì ní dádúró fún so ayé ti máa fẹ́ mú yàn lose focus ẹgbẹ́ jẹ́ wọ́n mú wa lose focus ẹgbẹ́ wọ́n lẹ́nà ẹmọ́ wò ọwọ́ dàrú mìíràn lọ́wọ́ kọ̀ dàrú mọ́rọ̀ lọ́wọ́ ọwọ́ dàrú mìíràn lọ́wọ́ kọ̀ dàrú mọ́rọ̀ lọ́wọ́ sọjọ́ jí náà ìtọ́lọ́wọ́ máa ń pẹ́ ni ẹ̀dọ́ bẹ́ẹ̀ lè sọ bá mi pé kí lọ wá mú àwọn tó bá gbé jọ́jẹ́jẹ́ ní yóò dá orílẹ̀ ní padà dá sí tó gbẹ̀ náà ló sojú rẹ̀ ó sojú ẹ̀ dáadáa ọkùn sí darúmọ́nà lọ́wọ́ a máa gbọ́dọ̀ sọ nígbà tí olórin gba ọ̀rọ̀ láàrin ara wọn ẹ̀rọ kìí sọ́sà tèmi tí mo bá wà lájú ẹni tí tọ́ bá ṣẹlẹ̀ pé mo bá délé ìbẹ̀rẹ̀ kí wọ́n ga kámẹ́rà tó wájú láìsí blọ́gà so òun lọ́jọ́ pẹ́ tó yí ilé mọ wà ní òmúra àwọn tí wọ́n fi tóbi létí àwọn máa fi ní àmì ọlọ́wọ́ sọ àdédé dáadáa
kó tí wá dé ọlọ́run ti sọ wà dé. Alhamdulillah. Kọ́dá ọkọ̀ yẹn máa wò ọlọ́run ọ̀dà kù. Ó dàdọ́ àbúrú lọ́nà rẹ̀ àdúrà náà ìlú ọmọ sí. Àdúrà náà lè túnmọ̀ sí fún ọmọ ìyàwó náà pé ọlọ́run mú wọn sùúrù. Wọ́n mú yóò sì sàmánà wọn. Àbákọ́ láti ọlọ́run lájẹ́ kan rẹ̀. Àwa oní ẹ̀gbí ní ẹ̀kìlọ̀ ní ọlọ́run jẹ́ ká máa ní fàpẹ́ o. Wọ́n àpìsẹ́tì ní ìdìde àwọn àgbàlagbà tọ́sẹ̀ ilẹ̀ náà lẹ́dìdì bá náà sì dìde lánàá nígbà tí ó ṣẹlẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìdìde wọn sí sàǹfààní. India gbé ẹ̀rọ kó àwọn tànà náà ní àtìfẹ́ àtàsopọ̀ tó ti wà láti ìjẹ ẹ̀ta kó tó dò ní wọ́n àpìsẹ́tì ẹ̀ ó tún wá àpìsẹ́tì wíwá ìjọ wọn láàbí kan ní ìyá tó wọ́n wá dìde ìjọ mi tí ó tún ní màá lábí kínú yóò sì ní màá lábí kínú ilé irú mọ̀náfíkí bẹ́ẹ̀ a máa wá nọ́rọ̀ inú mọ̀náfíkí ẹ̀ yóò wà nínú kí ẹ̀wà yóò wá lásùgbà àbí lóòrùn ìgbẹ́ta àti sáré wò yínú tẹ́ máa bẹ̀rẹ̀ wọn okùn yíò torí pọ̀ fẹ́ wọn orí pàrábíṣẹ́ ti rí wá ní abágun fi lé ọ̀rọ̀ burú ẹnu tí bàbá oníyàgí fi ń ṣe wá sí tí ni ìmá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá oníyàgí sọ fáwọn náà kó ṣe fún bàbá wa Àlájì àgbà ẹnu ìgbọ̀fẹ́ yánbẹ̀ ní pé ọ̀rọ̀ lọ́rin wà pé wọ́n ìlọ́rin ṣe bẹ́ẹ̀ fàlàjì àgbà náà ìlọ́rọ̀ sábúrú wà ó fàlà ìlọ́rọ̀ sábúrú fún mi ó dá táwọn bàbá tó lọ ohun tí wọ́n rí kí ayé tó gbà fún wọn àwọn ò ṣe fún wa wọ́n tẹ́wọ́ wà á tẹ́wọ́ gbà pọ̀ ọmọ wá gbé ní wọ́lá ẹ̀ bóyá ta bàbá òun náà wọ́n fi sí yí pé tí ó kàwọn ìlú àná ti bẹ̀rẹ̀ tàà rẹ̀ kò ní jẹ́ òtọ́ ní ọmọ jẹ́ òtọ́ ẹ̀mọ́ ìjá ọ̀sẹ̀ mistake lérí eléyìí láì Ìlọrin ṣe dáadáa fún wa wọ́n ṣàbúrú ní sáàìrá ó ṣe pàtì náà tí mo sì ní púrúfù rẹ̀ lọ́wọ́ wọ́n ṣàbúrú tẹ́lẹ̀ bá sí wọ́n ti pàtó wọ́n ṣàbúrú wọ́n lè àkókò lọ́wọ́ mẹ́gbà wọ́n sọ kí ẹ̀lọ́ máa ń pọ̀ rẹ̀ ní àṣọ ọlọ́run lè yìí láàrin àwọn ẹ̀dẹ̀ akáwọn fara wáyé lọ́jọ́gbọ́n ọmọ ọ̀sán pé àtẹ́sí bí ìlú ẹgbọ́n jẹ́ àdínà bada bismillahir rahmanir rahim àríjà àdínà bada kún lè bá dé ọlọ́run وَمَا الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ يَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً يَعْتَبِرُونَ ọ̀rọ̀ ọlọ́run ó ní jẹ́ àná بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً يَعْتَبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا ẹ̀bá ti gbọ́rọ̀ ọlọ́run yé kò ní dàbí ẹ̀bá ti gba ayà tẹ kàyé ó ti tó lóògùn pẹ̀lú sára tí ẹ̀tọ́ wà ń bẹ ọlọ́run ni ẹ má kó tún torí bẹ́ẹ̀ ilé mo appreciate ẹ̀ púpọ̀ àrùpẹ́ sọ́sẹ̀lẹ̀ ń bà táà sí ilé pọ̀ èyí mi fẹ́ mú bẹ̀ tó kàn mí mọ́ mú
ẹ̀dọ́kàn mi èdè ẹ̀dọ́kàn mi bẹ́ẹ̀ èmi mọ́ ẹ̀dí ọba káyàn kọ́ ọmọ wa sọ sí ó ní bí wọ́n ti lè Islam ní mari àmọ́ nígbà tẹ wá tẹ̀lé sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ dúpẹ́ fún yín èyí tó bá fẹ́ dàbí pé ó rújú wàlẹ̀ aláàdù bá yí wàlẹ̀ aláàdù bá yí ẹ̀dọ́ àdàbí pé ó rújú pé ìlọ́run tó gbé dé sí wọn náà ní a ti gbé dé sáwọn wájú gbọ́gbọ́dọ̀ sàmánà pẹ̀lú ìlú ìpé wọ́n ṣe dáadáa pẹ̀lú bí o wọ́n ṣe dáadáa pẹ̀lú ọlọ́run lára wa wọ́n ṣe dáadáa pẹ̀lú àwọn tó bí wa wọ́n á ṣe dáadáa pẹ̀lú àfà wa wọ́n róore àfà wa lórí wọn wọ́n róore àwọn tó bí wa lórí wọn wọ́n ara wà yìí náà ìkẹ́ ọlọ́run tó bùn wa ní kódà mú tí áyà tí wọ́n lò lórí wa ni pé a sì yí àkọ́túnlá ìlàkùnrin àyà fàtàrù àtàkùnlù bí àìdíláàyè wà látàbásù àbìsù ìrìnlẹ̀ àkùdàmọ́ àtàbùn kọrí so wọ́n rí bẹ́ẹ̀ ọpẹ́ yíò èèyàn gbọ́dọ̀ dáa torí ṣe rí àwọn bàbá aládé àpá sí ò tájúlẹ̀ àdábì sí ò hálẹ̀ wọ́n pọ̀ àbálàgbà ìgbìyànjú kẹ́ gbogbo wọn lọ́nkẹ́ gbogbo wọn wọ́n ṣiṣẹ́ tàbóyẹrí oní wọ́n sì rí èmi máa ń kàbú pé ọlọ́run sí tí wọ́n kọ̀ wọ́n ti wà yìí ojú ọ̀nà yìí gbogbo wàhálà bí àwọn ni wọ́n fara gbà á ọ́gáǹsì àwọn abẹ́tẹ̀tọ̀ ẹ̀ sá máa lo ayé wọn ni àwọn fara gbà wàhálà yẹn fa bí ọlọ́run bá tún dá wa padà sẹ́yìn ibi ìlú táwọn rí mi àwọn yọ́ sàpò lọ́nà yìí nítorí ìmánì ilẹ̀ jù ti gbà wọn lọ lọ́dà rẹ̀ yà wọ́n lè lọ́dà àtọ́nà ọ̀fíìsì ìmánì tí ó tún jẹ lọ́dà àwọn tàbí ẹ fún وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. Ọlọ́run ló bá bàbá àwọn ọlọ́run dákú sàbà àyà fi wọ́n agbáragbà tó kú lù ọlọ́mbà fi wọ́n láyà balẹ̀ ọdá àkókò mọ́ dà lóru ọlọ́dà kó mọ́ dà lóru kó sì má jẹ́ sí láwọn ọba jẹ́ nígbà bàbá yìí sì gbé kalẹ̀ náà ọlọ́mọdé ó bàjẹ́ nítorí wọ́n pe kíní kan ní lẹ́gẹ́sì làwọn olóyìnbó máa ń wí àgbéjọ́ mi kó lọ pé ìṣọ̀sẹ́sọ̀ kẹ́pìn gbogbo sátẹ̀dá bá sí láyé tí ọba ti rí èèyàn tí ó kọ̀ntínú sẹ́nà máa sẹ́kù máa rí ipa àwọn kọ̀ọ̀kan náà ní jẹ́ bọ́lọ̀gbà wọ́n sọ̀rọ̀ bá tájùlẹ̀ àdájú ní ìsìn bó ṣe tó rí náà bí ọba tí bàbá àdájẹ́ àgbà sáànà ti tájùlẹ̀ àdájú gbogbo ìjọ àwọn wọn ti láyé to waste lọ́bá ní bàbá rẹ̀ sí ní òbí wọn tọ́wọ́ ìdílé ọba sí Ádámù ọmọ nínú tí a fẹ́ sí iṣẹ́ náà ti waste sí Ádámù bí ọba sí àwọn pọ́dọ́tì wọn iṣẹ́ waste alájẹ́ àgbàlájẹ́ wọn pọ́dọ́tì wọn iṣẹ́ waste gbogbo tí ń jẹ́ pọ́dọ́tì yẹn náà pátápátá ní kọ́lọ̀ mọ́jọ parẹ́ ìjà ìdè kọ́lọ̀ kakú láàmú